ẹ̀yin ènìyàn wa a kú bójọjọ ti rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ọlọ́run Elédùmarè ọba tó nìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba ajépọjọ kúdà yóò máa wà pẹ̀lú olúkálùkù wa. A ní rí kò sí dáadáa. Ìbà lọ́wọ́ Elédùmarè ọba àjíkẹ́ ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àjòwàpẹ́ agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣèrègún, ọba alógúnlọ́lá alẹ́ ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́ ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. Ìbà àwọn akọni obìnrin akáṣọlérí mọ́rẹ̀rù, obìnrin bambam tán yanyan. Ìbà àwọn ajẹrun òró, ìbà àwọn ajẹ̀dọ̀ èèyàn mọ́bì, àtòrò òró jẹ fún ọ̀gálàntà. Ìbà yín o, arógbá aṣọ mọ́balẹ̀, ó dọwọ́ yín lónìí, ilẹ̀ Yorùbá dọwọ́ yín o. Ẹ má jà arógun pẹ́ǹtúká, ẹ má jà adé kò ṣe dáadáa. Ìbà aláàlú ògiri òkò, ọ̀bẹ̀lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ̀lẹ́kún, ọba násọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀, onímí ṣumí láàárọ̀ yìí sùn fún ẹbọra jíjẹ látọ̀pa. Èṣù má ṣe ilẹ̀ Yorùbá, má ṣe mí atọ́kùn ètò yìí náà. Elédùmarè ó dọwọ́ rẹ̀. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọyẹrẹ lápò kàtó dá lápò orí bí kò ló bá júbà ilẹ̀ ó lanu. Ilẹ̀ ìbà rẹ o. Láti bí ọjọ́ mélòó kan, òní ló pé ọjọ́ 14 tí àwọn ajínigbé nílùú Ògbómọ̀ṣọ́ ní ìlú Aríre tí wọ́n ti gbé àwọn ọmọ kéékèèké tí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ọ̀gá iléèwé wọn pẹ̀lú àwọn olùkọ́ àgbà nínú iléèwé náà. Lára wọn ni bàbá Michael Oyèdòkun tí wọ́n pa, tí wọ́n gé orí wọn. Kọ́lọ́ba bo òróró tùnú sáwọn èèyàn wọn lójú. A ti ké gbàjarè síjọba láti wá ojútùú sí ọ̀nà tí wọ́n lè gbà kó àwọn tó wà ní ìgbèkùn àwọn ajínigbé yìí kúrò, ṣùgbọ́n ìjọba dákẹ́ lórí ọ̀rọ̀ náà púpọ̀. Wọn ò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ náà kàn wọ́n, kódà gbúrò wọn níbi ní àkankan. Ìgbésẹ̀ wọn gangan àárí. Àwọn kíní wá fi àwòrán àwọn ará abẹ́lẹ́dẹ, àwọn èèyàn tí wọ́n jí gbé, wọ́n fi léde lánàá. Wọ́n fi fọ́nrán kan léde lánàá tí fẹ́rẹ́ náà ṣàfihàn àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ náà níbi tó ti ń dírẹ̀bẹ̀ pé ó pé ọjọ́ 13 táwọn ti wà ní captivity, pé àwọn fẹ́ ìrànlọ́wọ́ ìjọba. Ṣùgbọ́n títí dàárọ̀ ìyá àrí jẹ́ ìjọba, àṣírí ojújàsà wọn bóyá wọ́n ṣe tán láti lọ gba àwọn èèyàn wọ̀nyí lẹ̀ láti fún wọn ní ìdáǹdè. Èyí ló mú wa máa kọminú pẹ̀lú pé ilẹ̀ Yorùbá ní ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Adẹ̀ pariwo tó káwọn aburú yìí kó tó máa ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá, ṣùgbọ́n àárí ẹni dìde, àdẹ̀rẹ́ ní gbalẹ̀ Yorùbá lẹ̀. Akọni kan ṣoṣo tá a wá ní tó jẹ́ olóyè Sunday Igboho. Olóyè jà fitafita gbìyànjú láti lọ bájọba. Ẹ ṣàánú àwọn èèyàn mi. Ẹ mọ̀ pé ẹni tó bá láàánú àwọn èèyàn lójú kì í sábà rọrùn kí wọ́n ní ẹni lẹ́yìn, kì í wọ́pọ̀ nínú ẹni tí wọ́n máa fẹ́ràn àwọn èèyàn, káwọn èèyàn rẹ̀ wà ní àlàáfíà, kó léèyàn lẹ́yìn tí ó mọ̀ sọ́pọ̀tì ẹ̀. Tẹ́ bá wo gbàjarè tí olóyè Sunday Igboho ké lọ́sẹ̀ tó kọjá lọ pé mo dúpẹ́ wọ́n ti fún wa ní agbára láti lọ kojú àwọn arábí, ṣùgbọ́n kàkà káwọn èèyàn ó jáde kí wọ́n ṣùgbà, níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ilẹ̀ oko ògúlùntù kankan gba olóyè Sunday Igboho lórí ipa àti agbára tí wọ́n sà lórí àti kó àwọn èèyàn kúrò ní captivity. Eléyìí tí mo rí pé
síbẹ̀síbẹ̀ náà bó ṣe kó le tó olóyè ò jẹ́ kó rẹ̀ wọ́n olóyè dákẹ́ wọ́n ń wò wíwà tí wọn ò rí wọ́n mọ̀ pé báwọn èèyàn béèyàn ti rí nù káàkiri ilẹ̀ Yorùbá mo sọ kankan púpọ̀ nínú àwa tá à ń sáré káàkiri pé kílẹ̀ Yorùbá gba ìdáǹdè àwọn péréte làwọn tí ń wá kílẹ̀ Yorùbá wà nógbèkùn àwọn péréte yìí a dá wọn mọ̀ lágbègbè wa a mọ̀ wọ́n a mọ̀lé bàbá wọn ṣùgbọ́n torí pé a fẹ́ káyé orí wa wípé òbí ilẹ̀ jẹ́ni lágbájá àwọn náà lọ wu àbàjẹ́ báyìí ó wà lára kan tí ń ká ọ̀pọ̀lọpọ̀ lápákò láti mọ wòran ó wà ń bẹ̀ irú ọkùnrin tí mo jágbe mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ń sọ̀sọ́kúsọ tí ò mọ bá àti tí ò lágbé kalẹ̀ tí ń sọ kátikàti lórí ọ̀rọ̀ lórí Sunday Igboho tí mo ta sí ṣe báwọn èèyàn mọ́lé bàbá rẹ̀ wọ́n mọ ibi tó ti wá wọ́n mọ àṣẹ̀dá àtẹ́lẹ̀ dá fún ṣùgbọ́n bí Yorùbá ti rí wọ́n tún fojú fò ẹ wá wò lára àràpà bẹ́ẹ̀ a rí odidi chief imam èmi kọ́ mo pè ní chief imam àwọn èèyàn ní pè bẹ́ẹ̀ wọ́n pe imam yẹn ní imam Ṣàfí ó sì jáde síta gbangba ó bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu gbèsè tí olóyè Sunday Igboho gbé ṣe rí pé eégún àtiró tó wọlé àtẹ̀yìn àtiró tó jáde ẹ ṣàìmọ̀ pé eégún àtiró tó wọlé lẹ́yìn àtiró tó jáde àwọn tí wọ́n ti gbésùmọ̀mí nílẹ̀ Yorùbá ẹ jẹ́ á máa kíyèsí àwọn èèyàn kọ̀ọ̀kan láàrin wa tó lè jẹ́ agbódegbà ṣùgbọ́n tọkàn wa ò ní lọ ọbẹ̀ pé agbódegbà ni irú Ìmáàmù Ṣàfí kí ló fi yàtọ̀ sí kí ló ti ń pọ̀ ọkùnrin aráàlú Haúsá yìí Gúnmi kí ni ìyàtọ̀ tó wà láàrin Ìmáàmù Ṣàfí àti Gúnmi ẹ̀yin ènìyàn mi mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí Ìmáàmù Ṣàfí sọ lórí ipá àti agbára tí olóyè Sunday Igboho fẹ́ sà lórí àwọn ajínigbé. ẹ̀yin ni Ọlọ́run la fi bẹ̀yìn ẹ dákun ẹ ṣàánú wa eléyìí ti pọ̀ jù ẹ dákun nínú òjò nínú ẹ̀rùn ẹ dákun ẹ ṣàánú fún wa àtọmọ kékeré àtàgbàlagbà ibì kan náà làwọ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa òní ló ti pé ọjọ́ 13 tá a ti lọ ẹ dákun ẹ jẹ́ kí wọ́n tú wa sílẹ̀ àfẹ́kẹ́ bá wọn jà rárá ẹ dákun ẹ má bá wọn jà ẹ ṣàánú wa tí wọ́n á béèrè lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ fi fún wọn ẹ dákun ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ni ẹ dákun ẹ ṣàánú fún wa ẹ jọ̀ọ́. We are pleading unto our governor, Engineer Seyi Abiodun Makinde, please help us negotiate with these people. Whatever they want, please give unto them. Please help us save our life. Please, we are all here, all we the teachers and the children. Please, we need your help. Lórí àwọn security, à ń gbọ́ arákùnrin gbogbo àmọ̀dákùnrin Sunday Igboho pé kí ìjọba yọ̀ǹda fún òun náà fẹ́ dá kankan lẹ̀ fún àmójútó ààbò ìbúrú ẹ̀ wà nílùú kan. Irú tó ń sọ yìí níbo lọ́pọ̀ ó dèdè orú ẹ̀ wà. Tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ yí pé òun fẹ́ kí ìjọba yọ̀ǹda fún un kó ń kó àwọn kan jọ fojú àdá wíńgàsì ni wọ́n. A rí ẹgbẹ́ arẹ́pọ̀tà OPC kí ló fi bí tóbi sì bí lórí fún wa ní kẹ́nìkan bá sí OPC ọ̀daràn wọ́n gbàyà OPC ọ̀kẹ́ran lálọ́dún ilé OPC kó lé ọ̀kẹ́ran ẹ̀rí lọ́dá rẹ̀ torí ìdí ẹ̀ àwa yóò fara mọ́rú ẹ̀ mùsùlùmí gidi àbọ̀mílẹ̀ gidi torí ẹ̀ pé tí ń fẹ́ àbọ̀ olùgbògbò faramọ́ rẹ̀ táàbẹ̀ fún sẹ́tọ́ fẹ́ dá padà sí inú ẹ̀bọ ni ẹwọ́n tó tí àwọn sẹ́ẹ̀tì ń béèrè state police ẹwọ́n ó sì ìtàjọba tó ó gbà wọn lásìkò gbogbo ṣé ká rìlíìsì ẹ̀ àbí kámọ́ rìlíìsì ẹ̀ sẹ́ẹ̀tì tó náà sọ yẹn kẹ́ni kan wá náà fẹ́ gbà yọ̀ǹda
ìyọ̀dá àbò amọ̀tẹ́kùn gan-an tá a bá yí lọ́mọ ló já sí bí ìjọba ṣe fọwọ́ máa pẹ̀tẹ́kọ̀ kí ló fi rí sínú dáńsọ̀ yìí torí díẹ̀ o àwa ń sọ fún yín àwa mùsùlùmí especially the Muslim Congress CIO àwọ̀ faramọ́ rárá a sì ń fẹ́ kí ìjọba wò ó torí pé fìtínà yìí ń bọ̀ tó bá dé kò ní àjádá nìkan kan mọ̀ kọ́ dàbá. ṣé ẹ ti gbọ́ nǹkan tí Imam Shafi sọ ibẹ̀ lẹ́sìn mọ̀ pé ẹni agbójú okùnlé ò jẹ́ ní agbá àwọn èèyàn tá à ń jọ ń gbé láàrin ìlú tá a mọ́lé bàbá wọn tá a mọ̀nà wọn ṣé ẹ ti rí ìwà tí wọ́n ń wù ṣé ẹ rí ìhà tí wọ́n ń kọ sí ìjínigbé ìgbésùmọ̀mí nílẹ̀ Yorùbá ṣé ẹ rí abẹ́ rí Yorùbá ní ó jọ gàtí kò jọ gàtí ó wá fẹsẹ̀ méjèèjì lélẹ̀ gàtégàté lọ̀rọ̀ táwọn wò yìí torí ẹ̀ ló mú mi wá àwọn èèyàn kan tó jáde wọ́n tó ń pariwo olóyè Sunday Igboho wọ́n ní òní kankan fẹnu já wáyà fẹnu já rọ́bà mo kàn ń wò báyìí nítorí pé ẹ̀ẹ̀rírí mo tó bẹ Ọlọ́run ọba tó láyé Ọlọ́run ọba tó láyé ò ní jẹ́ rí dànrán Sunday Igboho ẹ̀ ní rí èmi tí mo dúró ìgbanú ogun Mọdákẹ́kẹ́ kọjá ogun Mọdákẹ́kẹ́ nínú ogun àsìkò tá a wà yìí tó bá sọ̀tọ̀ pé àwọn bàbá wa jagun rí wọn jagun rí tá a ṣàríyànjiyàn láàrin ara wa gbogbo ilé tẹ́ ẹ máa ń rí lẹ́kọ̀ọ́ riot ni kì í ṣogun ìjà ìdí àràbà riot ni ìjà Mùṣín ìdí àràbà mo sọ o gbogbo àwọn wàhálà tó ṣẹlẹ̀ ń Kétu láàrin Yorùbá àti mọ́ẹ̀yà àti àwọn àtọ̀húnrìnwá Òkè Ọya gbogbo ẹ̀ riot ní lẹ́kọ̀ọ́ ẹni bá lóun rógun rí lákòókò tá a wà yìí ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ogun ńlá kan ni ogun mọ́nẹgbàgbé ni ẹ lọ wo pure ogun ni wọ́n lò lójú ogun yẹn jù wọ́n lo weapon wọ́n lo foreign weapon ṣùgbọ́n wọ́n sá ogun lójú ogun yẹn wọ́n sá ọ̀pọ̀lọpọ̀ ogun ló jáde látàwọn ìlú kan sójú ogun yẹn ẹ̀yin ò lè mọ̀ nítorí pé ẹ̀sìn ńlànà yẹn kò lè jẹ́ ẹ mọ̀ wọ́n dá àpájí wò tẹ́nìkan sọ pé kò sí nǹkan tí ń jápájí níjọ́ ní mo kàn rẹ́rìn ni mo rẹ́rìn wọ́n ti ní a mọ̀ bá wọn jiyàn mọ́ pọ́n gbọ́dọ̀gbọ́n fi òótọ́ wọ́n fi irọ́ wá òótọ́ lẹ́nu wa ní pé a mọ̀ sọ̀rọ̀ jáde mọ́ nípa ẹ̀ ká mọ̀ wòran ká fọ̀rọ̀ síkùn bí àgbà tán bá ní òsì tí ń jẹ́ òkígbẹ́ ẹ sọ pé bẹ́ẹ̀ ni tán bá ní kò sí tí ń jẹ́ yẹta ẹ ní bẹ́ẹ̀ ni tán bá ní òsì tí ń jẹ́gbé ẹ sọ pé lóòótọ́ ni kò sí torí wọ́n ń dọ́gbọ́n fi irọ́ wá òótọ́ lẹ́nu wa tá a bá sì fura ìfura lóògùn àgbà ibi tá à ń pariwo lọ pé a gbọ́dọ̀ fi nǹkan pamọ́ pé inú lóko ẹyẹ máa gbé ibẹ̀ lá padà sí tẹ́ ẹ bá rọ́mọ Yorùbá ẹgbẹ́ wa tó bá ní òsì tí ń jẹ́gbé ẹni lóòótọ́ ni kò sí tẹ́ ẹ bá rọ́mọ Yorùbá tó jáde sórí ìkànnì tó ṣe bí Yorùbá ó lè má jẹ Yorùbá o tí bá ń sọ fún yín pé kò sí tí ń jẹ́ eégún ẹlẹ́ lóòótọ́ ni pé ẹlẹ́hà ló wà kò sí eégún pé irọ́ léégún ẹlẹ́hà lè tó wà tẹ́ ẹ bá rọ́mọ Yorùbá tó ní òṣègbè ẹni lóòótọ́ ni ṣùgbọ́n kíní kan bẹ tí mo fẹ́ kẹ́yìn èèyàn mi lọ mọ̀ ilẹ̀ Yorùbá òkú òbí ilẹ̀ Yorùbá ṣe rí o mo fọlọ́ ọba búra mo rìnrìn àjò mo ṣẹ̀ṣẹ̀ dé ni sílùú Èkó lónìí mo mọ̀ pé Yorùbá ń bẹ digbidigbi lódodo òjòjò ṣògùn lẹ̀ Yorùbá lọ́wọ́ àrò ògùn lẹ̀ Yorùbá ò le mo sọ kíní kan rí lórí ìkànnì mo ní Yorùbá máa pẹ́ kí wọ́n tó react lórí nǹkan àwọn èèyàn ní àṣẹ nǹkan ó ti wá bàjẹ́ kí ó tó pé Yorùbá gbogbo ìṣẹ̀ ní nǹkan ò ní bàjẹ́ tí ò bá ti kan àwọn kankan ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè Sunday Igboho sọ
gbogbo àwọn tẹ́rí tí wọ́n jáde tí wọ́n tako lọ yẹn àwọn tí ò fẹ́ kí nǹkan kan wọ́ọ̀kì fúnlẹ̀ Yorùbá ni ní tó bá mú olóyè tó bá bọ́gbó ẹgbẹ̀rún akọni ó jáde ilẹ̀ Yorùbá tí ó wọgbó pẹ̀lú olóyè Sunday Igboho nítorí pé àwọn èèyàn mọ̀ pé movement ni ẹni tí máa darí ìrìn àjò ni tó sì tó máa gbá sùn lọ́yẹ́ àṣírí mo gé fún ilé nìyí àní sọ́jú bá ìní sọ́jú bí mo ṣe ra yàn yìí lọ ẹni tó bá ní làákàyè yóò mọ ibi tí mo sọ̀rọ̀ lọ ẹjẹ́ àfi gbogbo ẹ̀ pamọ́ ẹjẹ́ àṣẹ́gibò mọ́lẹ̀ ẹ mọ̀jà yóò mọ bá a ṣe fẹ́ rìn oògùn la fẹ́ lò ní atẹ́gùn la fẹ́ lò ní ọ̀rọ̀ ẹnu lásán la fẹ́ lò ní ìbọn la fẹ́ fi jà ní ẹ gbàgbé lórí ẹ̀ ẹ máa wòran ẹ kàn wọ́n fi ìwúre ran àwọn tó bá rìnrìn àjò yìí lọ́wọ́ pọ́kọ́lọ́ ní òun lọ rí kí wọ́n bọ̀ rí òun lẹ́ fi mọ̀ ẹ rò pé àwọn bá ní ti ránrìn papọ̀ ni àwa ò dẹ igbó wọn ni bí a ṣe ń dẹ igbó ọ̀yà láṣẹ dẹ igbó làwa fẹ́ dẹ àwọn òwà bá dì tì lọ ẹ rí bá ṣe máa ń dẹ igbó nílẹ̀ Yorùbá ẹ rí ìrànwọ́ ẹ rí eruku nǹkan ṣẹlẹ̀ yóò sì mẹlẹ̀ títí ẹ̀rù ó bà yín gan tẹ́ ẹ̀ tí ì mọ bí ṣe máa ń rí tẹ́ ẹ̀ rírú dára yẹn rí mò ń sọ̀rọ̀ ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ mo ní ogun ó kó 60 to 70% lójú ogun yẹn ẹ lọ bèrè dáadáa nígbà tí Mọdákẹ́kẹ́ fẹ́ bọ́ sójú ogun Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ wọ́n mọ̀ pé Ifẹ̀ ní agbára Mọdákẹ́kẹ́ wá wo àwọn agbègbè tí ogun wà nílẹ̀ Yorùbá wọ́n wọ bẹ̀ lọ ṣe é ṣe mọ̀ Ifẹ̀ Ifẹ̀ ò ní lọ kanlẹ̀kùn mọ́ èèyàn lórí pé ẹ wá fún mi lóògùn tí ń fi jà nítorí gbogbo agbára tí ń bẹ nílẹ̀ Yorùbá Ifẹ̀ ló ti jáde ṣùgbọ́n Mọdákẹ́kẹ́ tí wọ́n mọ̀ àtàpá àwọn níìdì nǹkan yìí àwọn jáde sí ìrìn àjò wọn wọ́n mọ àwọn ìlú tí wọ́n wọ̀ lákòókò yẹn ọ̀rọ̀ tí mò ń sọ mi ì ní sọ jù báyìí lọ torí pé n tó ti ṣẹlẹ̀ ànífẹ́ kó rìpíìtì ara ẹ̀ mọ́ ẹ̀rọ ní kí Yorùbá kí ìran méjì ò mọ̀ dojú ìjà kọra wọn lẹ̀ Yorùbá ẹ̀rọ ni àwọn bàbá wa ṣe mistake yẹn gbà yẹn tó affect wọn tó irú rẹ̀ ò gbọ́dọ̀ wáyé mọ́ nǹkan tẹ̀ jáde látàwọn ibìkan sọ̀wọ́ Mọdákẹ́kẹ́ wọ́n dẹ̀ lò ó sì rí bẹ́ẹ̀ ẹ lọ bèrè tán tí mò ń sọ yìí láàfin Ògúnṣúà nígbà yẹn bàbá wa Ògúnṣúà tí wọ́n bá pààyàn tá bá gbé wọnú àgbo tó bá jáde tá bá ráyè gbé wọnú àgbo yẹn yóò tají padà wọ́n dán wo Mọdákẹ́kẹ́ ẹ lọ bèrè tó bá dàbí irọ́ mi níyan jù báyẹn lọ ẹni tó bá wá gbà pé ọ̀rọ̀ tí ò tí ì tó 20-30 years lọ́rọ̀ tí mo sọ yìí tó ṣẹlẹ̀ lálàfo 1997 to 1999-2000 níjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ àní sọ jù báyẹn lọ Ọlọ́run níjà arógun mọ́lẹ̀ Yorùbá ṣùgbọ́n tí ìran míì tó bá gbésùn mọ̀mí lórí ilẹ̀ wa kò nídìí ká síkì opinion bàbá Bọ́lá Ahmed Tinubu àwa Nàìjíríà defend ara wa ṣùgbọ́n akọni tí ó rìnrìn àjò yẹn nítorí pé bàbá Bọ́lá Ahmed Tinubu ní ń bá ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ó gbọ́dọ̀ gba approval kó tó wọgbó ká má bàa sọ lẹ́nu lẹ́lẹ́kejì ló jẹ́ kó rìn àjò yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n àárí àwọn ọmọ ogun tí ò lóko tẹ́ẹ̀ tí ìrorúkọ wọn rí tí dàrán tí ń bẹ lọ́wọ́ wọn ju ti Sunday Igboho lọ tí wọ́n jáde pẹ̀lú Sunday Igboho lórí ìrìn àjò yìí ilẹ̀ fi mọ̀ olóyè ò fi pamọ́ o kò fi pamọ́ kò sì bẹ̀rù ẹ̀rí èèyàn tí ò bẹ̀rù láti bá yín kojú wàhálà kẹjáde kẹwúre fún ẹwà ń sọ̀rọ̀ tí máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn báyàn ẹ bẹ̀rẹ̀ sí sọ́ọ̀lù ṣùgbọ́n inú mi dùn pé olóyè ò rí ti ń rò ó mọ̀ pé bá a ti bí yín nìyẹn nílẹ̀ Yorùbá pé gbogbo ohun tó dánú ìrìn àjò yín láyé ẹnu lẹ̀ máa fi ṣátà rẹ̀ gbogbo tó dánú ìrìn àjò yín láyé ẹnu lẹ̀ máa fi ṣátà rẹ̀ kéèyàn tó lè fi ọmọ lẹ̀ fìyàwó rẹ̀ lẹ̀ kó máa fẹ̀mí rẹ̀ lílẹ̀ nítorí Yorùbá ó yẹ kẹ́ gbà pákọ ní ọkùnrin ogun ni ó yẹ kẹ́ gbà ọkùnrin ogun ni ta lẹni náà nínú àwa àwò yìí tí wọ́n ń fẹ̀mí rẹ̀ ara rẹ̀ lélẹ̀ nítorí ìran Yorùbá tó ti fakọyọ bí olóyè Sunday Igboho kò tí ì sí ìtí mo fẹ́ kẹ́ ronú àfẹnití wà tó fẹ́ sátà lẹ̀ Yorùbá
Bọ́lá Ahmed Tinubu tí ń tukọ̀ orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ kò ṣe ti Yorùbá, tí bá ṣe ti Yorùbá ni àní wà ní orúkọ tá a wà yìí. tó rọ́pọ̀lọpọ̀ ń pè mí kí ni solution sílẹ̀ Yorùbá. tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ nípa Nàìjíríà pé ẹ fẹ́ kí ẹ kó pé economy ò dáa, ìlú òṣùwọ̀n, insecurity lọ́tún, insecurity lósì, ìrìn àjò yẹn kò lè lójútùú. mo ti sọ láìmọye gbà, so ti wá lójútùú báyìí. mo sọ solution fún yín, the only solution tí Nàìjíríà ó fi tẹ́kọ̀ọ́ fún máa ké bí eku, tẹ́yìn ó fi ké bí ẹyẹ, tọ́mọ èèyàn fọ̀n bí ọmọ èèyàn, òun ni kóníkálùkù kẹ́kọ̀ọ́ rẹ̀ dání. òun ni kí Nàìjíríà pín. ṣùgbọ́n tí ò báyìí tí ì pín, tá a wá rírò àwọn àdánwò tá a rí nínú igbó wa yìí, dandan ni káwọn èèyàn kan náà wá dìde láti bá wa kojú àwọn irú ìpèníjà yìí. òun ni olóyè Sunday Igboho fi fara rẹ̀ lẹ̀. nígbà tó lóyè Sunday Igboho wá jáde, àwọn àyókù kí ló yẹ ká ṣe? kára léra ń dẹ̀. ẹ wá dé, ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀ lólóyè Sunday Igboho. àwọn kan ní òní kankan pé Ìgbòho ẹlẹ́nu jáwáyà. bọ́dà mi kan láti ìlú Ondo ó jáde lórí ọ̀rọ̀ yìí, ó wá sọ pọ̀npọ̀n náà yẹn ọ̀rọ̀, ó ṣàkàwé irú èèyàn tí Sunday Igboho jẹ́. ẹ gbọ́ àlàyé lẹ́nu ọkùnrin náà kẹ́yìn náà mọ bọ́lóyè ti rí. tí n bá kàn wo social media these days, tí bá rẹ́ mi tó ń sọ pé Sunday Igboho ẹlẹ́nu ni mo máa ń wo pé ẹ mọ Ìgbòho, kọ́lọ̀ ń dẹ̀ jọ kọ́lọ̀ ń gbẹ̀yìn pàdé ẹ̀ lọ́jọ́ tí eégún lé bàbá ẹ̀ bá gùn. tọ́ máa sọ pé Sunday Igboho nawọ́ sókè pé ìbọn wà yìí, kì í ṣe fọ́ǹbù, kì í ṣe irọ́ o. ẹ gbọ́, kì í ṣe irọ́ o. fẹ́ẹ̀kì ló ń bá pàdé ló fi rò bóyá original sí. gbogbo nǹkan tó bá ti lé original, bàrúfù ẹ wà. gbogbo nǹkan tó bá ti ní bàrúfù original ẹ wà. ó ti ṣe fíìmù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lójú mi. ṣé mo pé Ondo ṣe ti lágídí? ọjọ́ tàkúrẹ́ yìí pẹ́pẹ́yẹ ó pọnmọ, kò lè yá àwọn ọ̀dà èyí o, kò lè yá àwọn teenagers. mo ń sọ̀rọ̀ bíi 17 years 16 20 years ago ni o, tó jẹ́ pé ọlọ́mọ gan ń wọ́ ọmọ ẹ̀, ọjọ́ kẹta lẹ́lòmíì ń ṣe ẹ̀rọ ọmọ ẹ̀. everywhere dàrú ni, oníkálukú tẹwọ́ mọ́tò látàkókó wá látẹniwẹ̀, mọ́tò ọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú. gbọ́ Sunday Igboho mo rí lẹ́ni tó jẹ́ pé tó bá ń jà, òun dúró sáàrin field, àwọn mọ̀bó tó ń yìnbọn sí ráǹkì sẹ́gbẹ̀ẹ́ mọ́tò ni. ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ ṣe election kan ni wọ́n gbé wá sọ̀wọ̀. story wà lẹ́yìn o, máa kàn brief story yẹn. èmi wà lára àwọn tó sọ pé Ọlọ́run á mú, torí kíni orientation kan wà tá a máa ń lò nílùú wa pé kíní kan ò ń ṣe kíní kan. Sunday Igboho ó ṣe fíìmù 2-minute film ó wá lọ. wọ́n fẹ́ ṣe election lọ́jọ́ kejì, bóyá governorship election àbí mi mọ̀. ó ti lọ tó bá ti misbehave. àwọn mímí kò ló gbé wá, labour ló gbé wá. so tó bá ti wá débi polling unit tó ń ṣe, wọ́n ní wọ́n pè Igboho ń sìn wá pòórá ní orúkọ ẹ̀ yẹn náà fi kí election ni wọ́n fi dàbòrò, ó dẹ̀ ti lọ. ìwọ tó ń sọ pé lẹ́nu ni mo gbà ládùúrà, bá ṣe ṣẹlẹ̀ kó má yé wọ fúnra ẹ̀, kọ́ ló ń gbé ẹ pàdé ẹ̀ lọ́jọ́ tó bá tí wàhálà bá ti ṣẹlẹ̀, tó bá ti wà tí wàhálà ti ṣẹlẹ̀, kọ́ ló ń gbé ẹ wá, kọ́ ló ń gbé ẹ pàdé ẹ̀. tó bá wá farapa kò farapa, nǹkan yín ò jọ yín lójú, ìrò ni ogun tó jà nílé ẹ̀ yẹn, mi ì fẹ́ lọ bẹ̀. tẹ́ bá délé yẹn kọ́lọ́n ṣàgbé yín pàdé ẹ̀ lọ́jọ́ tí eégún lé pé èèyàn náwó mú bọn. olóyè lẹ́gbẹ́ tí arákùnrin ṣàlàyé parẹ́ yẹn ó jù bẹ́ẹ̀ lọ o, ẹ má jẹ́ parọ́ tàn jẹ, ó tún jù bá ń lọ. níjọ́ tí mo fẹ́ kí olóyè, mò ń kí pé ẹni àti inú ìgbẹ́ tí ń tira rẹ̀ sójú ọ̀nà, eégún sọjọ́ tí ẹni tó rí ara rẹ̀ tí ẹrù ara rẹ̀ sì ń bà á. lolóyè Sunday Igboho tó bá bọ́ sójú ogun tó ẹ̀rọ ara rẹ̀ máa bà á, nítorí pé òun gangan kọjá nǹkan kan tí kankan lè tì lójijì. ìtàn pè lógun jíjà nìyẹn, kì í ṣe pé a fẹ́ lọ ja àgùn. àmì yẹn tó lógun ju
olóyè Sunday Igboho lọ tí ò lè bóde kì í ṣoògùn olóyè Sunday Igboho fẹ́ lò tactics ni àtẹ̀mí àtàyà níní ìtàn pè lóògùn nu kì í ṣoògùn egbò yìí dẹ̀ rò pé ẹgbẹ́ ló gbẹ́kẹ̀lé kì í ṣoògùn àyà níní ṣe lórí àwọn èèyàn mi gbogbo tí ó bá gbà lòun fi fún ìyẹn yàtọ̀ ẹ wọ́n fẹ́ compare àwọn ọ̀lẹ àwọn iṣó ènìyàn ẹ̀ ń fọlọ́ Sunday Igboho compare iṣó ènìyàn àwọn èèyàn tán lẹ́bí iṣó tí ò ní agbára kankan tó fẹ́ sà ilẹ̀ Yorùbá wà ní captivity àríyàn jáde tó lè Yorùbá wá wálé láti ìlú òyìnbó kò ní sẹ́ni tí ó máa sọ pé mo ti tán àti lọ ìyẹn sọ pé òun ṣe tán ẹ̀wọ̀n tó ń discourage ẹ̀ ń wọ́nà láti fi ẹ̀mí ìrẹ̀wẹ̀sì sí lọ́kàn so yìí ó máa ṣàfihàn àwọn ọ̀tá Yorùbá láàrin wa irú Ṣàfì yìí irú Ìmáàmù Ṣàfì yìí ọ̀tá Yorùbá ni ẹ lọ nóòtì ẹ̀ dáhùn lénìí ẹ mọ̀ ọ̀tá Yorùbá ni èmi ò ní sọ jù bá ń lọ lórí ìkànnì ilé nìyí títí táfi mákọ̀tún ètò mi wá èmi ti ń tòótọ́ Bàbá Àṣà.